Auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ẹ káàsán kúrò lẹ́ka lẹ́ni gbogbo àti ẹ bá ń wò mí yìí o. Mo dúpẹ́ fún gbogbo ẹnikẹ́ni tó bá mi subscribe. May God continue to bless and help you. Ẹ̀yin tẹ́ ẹ sì subscribe ẹ jọ̀ọ́ ẹ bá wa subscribe. Wọ́n ní àìsí níbẹ̀ ni àbá wọn dá sí. A ní káwa náà bá wọn dá sí ti bàbá Ìjẹ̀ṣà tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àmọ́ nǹkan táwọn yòókù sọ kọ́ lèmi fẹ́ sọ o. Èmi on point tí níbo mi tí mo fẹ́ gbé ti tèmi yà. Ó ṣe ó máa ṣe o Omiyinka mi bàbá Ìjẹ̀ṣà. Ó ṣe ó máa ṣe o ó dùn mí gan ni. Omijé bọ́ lójú mi, ẹkún gbọ̀n mí ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ṣẹ̀. Inú mi ò dùn. Ó ga. One of our best actor. Kò yẹ kí irú eléyìí ṣẹlẹ̀ sí. Kò yẹ kí irú eléyìí kó ṣẹlẹ̀ sí. Kí ló wá dé? Oníkálukú ń kẹ́dùn. Kí ló dé? Àwọn eléèbú sì ń bèébú. Kí ló dé? Kí ló wá dé? Ó dùn mí. Omijé gbọ̀n mí bàbá Ìjẹ̀ṣà. Omijé gbọ̀n mí. Yes. Wọ́n ní kámẹ́rà gbé. Wọ́n ní gbogbo ẹ̀ gbé. Kò síbi tá fẹ́ yà sí mọ́. Àwa fans ẹ̀ kò sí nǹkan tá fẹ́ sọ ká ní ọ̀rọ̀ kankan lẹ́nu. Àmọ́ ó kàn ń dùn mí ni. Ẹ mọ́ ti gbọ́rọ̀ ní àwọn bloggers. Èébú lẹ máa bú pẹ́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 . Kí ló dé? A mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí kò rí bí jẹ́ sí nǹkan tó ṣe yìí ó bàjẹ́ pátápátápátá. Ṣé orí gígé wà ní the next one? Orí gígé kọ́ ni the next one. Mo fẹ́ yá yín ní kíní kẹyìn èèyàn. Ẹ mọ́ sí gbàgbé rẹ̀. Ẹ fi sọ́wọ́ sí yín. Ẹ mọ́ fi jẹun. Tá ẹ bá tí kú ẹ mọ́kú tó máa pa yín. Tá ò bá tí kú a ò mọ́kú tó máa pa wá. Ẹ yé fèèyàn ṣe yẹ̀yẹ́. Bí a ṣe múrú sickness yìí kúrò ní society òun ló yẹ ká wá. Kò yẹ kẹ́ mọ́ dákun pẹ̀lú ọ̀rọ̀ burúkú. Ìwọ tó ń wò mí, ṣé o mọ kú tó máa pa ẹ́? O mọ nǹkan tó máa gbẹ̀yìn ẹ̀? Ẹ jẹ́ ká tọrọ dáadáa. Ẹ jẹ́ ká mọ́ tọrọ kíkí dáadáa gbẹ̀yìn wa, kó gbẹ̀yìn àwọn ọmọ wa, kó gbẹ̀yìn ọkọ wa, kó gbẹ̀yìn ìyàwó wa, kó gbẹ̀yìn ẹbí àtará wa. Tí nǹkan kan bá ti ṣẹlẹ̀ sí yàn, ẹ mọ̀ jẹ́ ká sáré mọ́ conclude. Èébú kọ́ ló máa jẹ́ kẹ́ tà ní blog yín. Èébú kọ́. Àwọn míì wá kúrò lórí bàbá tó ṣẹ̀ yìí o. Wọ́n wá bọ́ sórí actor and actresses ẹ̀yin bloggers. Ṣé actor and actresses kọ́ ló gave rise to bloggers, especially ẹ̀yin Yorùbá tá wà ń bíbá? Ṣé àwọn kọ́ ìṣesí wọn kọ́ lẹ wò pa ẹnìkan tẹ́ni ní lè ṣe ẹ̀mí náà mọ̀ lè ṣe ẹ jẹ́ kí n ṣe ní lighter form báyìí. Èébú ni èèyàn kan wá dìde ó bẹ̀rẹ̀ sí ní bú àwọn actors. Kò yẹ kó rí bẹ́ẹ̀ yín tèmi. Tẹ́ ẹ bá tí kú àmọ́kú tó máa pa wá. Bàbá Omidínà, bàbá Omiyinka mi bàbá Ìjẹ̀ṣà. Ó ṣe tó bá sọ fún 10 years ago 5 years ago pé báyìí disgrace ó mọ̀ fọ́ọ̀lẹ̀ Nàìjíríà kò ní gbàgbọ́ òun lè yí lè ní o. Ọ̀dọ̀ mò ń rí nínú YouTube èèyàn kan sọ wípé àwọn ti sọ fún tẹ́lẹ̀ mọ́mì wa kan Esabod wọ́n ní àwọn ti sọ fún tẹ́lẹ̀ rí. Àmọ́ ṣó wá mọ̀ pé ó máa jójú lọ́wọ́ báyìí. Ẹ jẹ́ ká fi tẹni yẹ, ẹ jẹ́ ká fi kọ́gbọ́n. Ṣé rí púpọ̀ nù ẹ̀ ó wà society wa o. Púpọ̀ rẹ̀ ó wà society wa. Kí lẹ wá fẹ́ pe léyìí báyìí? Kí la fẹ́ pe ti bàbá Ìjẹ̀ṣà àti tàwọn ẹlòmíràn tó ń bọ̀? A fẹ́ kírú rẹ̀ ṣẹlẹ̀ mọ́, òun là wá fi fẹ́ tákù rẹ̀ báyìí. Òun la fẹ́ kákàkù ẹ̀. Ṣé èpè la fẹ́ pè ní? Èpè ọjọ́ tó ti pẹ́ pé wọ́n ti tàka sí èèyàn pé wàá ṣerú ẹ̀. A lè fẹ́ kù. Ṣé àṣàsí ni? A lè fẹ́ kù láíláíláíláíláíláí a lè fẹ́ kù. Ṣé àìbìkítà ni? Àìbìkítà I don't care. A lè fẹ́ kù. Ṣé one chance ni? Ọ̀dọ̀ tí bàbá yìí ò kí ń ṣe one chance. Wọ́n ní according to story wọ́n ní wọ́n ti ń ṣe tipẹ́. Eléyìí ṣe one chance but àwọn ẹlòmíì ó lè jẹ́ one chance. Ṣé àìpé lọ́mọ ọkùnrin ni? Ṣé ẹ mọ̀ pé láì èmi on point ni yẹn àìpé lọ́mọ ọkùnrin
ọkùnrin tó fi pé nǹkan ọmọ ń kéré, nǹkan ọmọkùnrin ń kéré, àfitọmọdé àfitọmọdé àfitọmọdé, àbí àìgbádùn tààràtààrà. Gbogbo àwọn tẹ́ ẹ̀ rí tó wọṣọ, gbogbo wọn kọ́ ló gbádùn o, gbogbo wọn kọ́ ló gbádùn. Wèrè aláṣọ wà, wèrè tí ò mọ̀ pé eléyìí lọ́mọdé, wèrè tó mọ̀ pé eléyìí làgbàlagbà. Èmi ò bóyá o, èmi identify problems ni o. Àwọn eléyìí bó ti sọ̀wé, wọ́n ti kọ̀wé tán, wọ́n ní àwọn nǹkan ṣíṣe ni wọ́n ń desire láti fẹ́ láti bọ́ ọmọ kékeré ṣe nǹkan instead of àgbàlagbà. Tó o bá sọ pé èèyàn torí rẹ̀ ò pé náà, even àgbàlagbà tó bá fẹ́ bá a ṣe nǹkan, ò ní sọ wípé tó tùbínùbí ni ẹ yọ bára yín ṣe discussion before kẹ́ tó múra yín wọnú yàrá kọ́ ni. À ń bọ̀ sí ọmọ kékeré minor, ọmọ kékeré minor. Ṣé ìmúkúmu la fẹ́ pè yìí? Ṣé ọtí àmupara? Àbí kíyàn máa lo drugs, kíyàn wà high? Àbí àjò àlefẹ̀kù àjò nílẹ̀ wa yìí àti gbọ́ rí àti rírí. Bó bá ṣe ń lọ àwọn máa jẹ́ kẹ́ gbọ́ àti rírí àjò. Wọ́n á ní yẹ ọmọ kékeré ni kẹ́ mọ́ ṣe báyìí ni ọrọ̀ ajé yín ó mọ lọ sókè. Ṣebí Nàìjíríà wa yìí náà, nílẹ̀ wa yìí ní ayé yìí náà ni wọ́n ní kán mọ́ mú pátá wá, kò sí nǹkan tá a rí rí. Àbí ẹgbẹ́kẹ́gbẹ́. Ìgbà tèmi sì máa ń ka Opera News dáadáa, ọmọ kan how many years old, ó share age maybe 16 maybe 18, ó share age ó lóun wà ní kákọ́s irú nǹkan tí bàbá yìí ṣe ló wà. Wọ́n máa fún wọn ní timing ni. Ṣé kò yẹ kí àwọn ọlọ́pàá kí wọ́n dictate irú àwọn kákọ́s báyìí? Gúrùpù ni wọ́n, gúrùpù nǹkan burúkú. Gúrùpù yẹn ẹ lè rí wọn physical, bí ẹni pé íńtánẹ́ẹ̀tì wọ́n ti ń ṣe gúrùpù yẹn. Wọ́n máa fúnra wọn ní time tí wọ́n wá carry on wicked act yìí ni. Kò sí kákọ́sì àti gúrùpù nǹkan burúkú tó sí. Kódà àwọn tó ń para wọn ní gúrùpù. Ṣé kò yẹ kí àwọn amòfin kí wọ́n mọ̀ dictate gbogbo nǹkan báyìí? Because irú àwọn èèyàn báyìí ṣùkú o, irú àwọn èèyàn báyìí ṣùkú. Èyí tó wá fa ti bàbá yìí gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ èmi ò mọ̀. Àbí ká sọ yí pé ìfà because àwọn míì fẹ́ràn ìfà, wọ́n fẹ́ràn ìfà bí okó. I'm sorry, nǹkan tí àwọn tó máa ń sọ àṣàyàn míì pé kò sí nǹkan tí ìkíní abẹ́ ọkùnrin yìí ò ní fẹ́ ṣe. Àwọn ọkùnrin míì wọn ò ní fẹ́ ná owó, àwọn ọkùnrin míì wọn ò fẹ́ ná owó, pé wọ́n fẹ́ràn èèyàn tí wọn ò ní náwó fún. Wọ́n fẹ́ràn nǹkan tí wọn ò ní náwó fún ni àwọn ayé John fi máa ń sọ wípé wọ́n fẹ́ràn ìfà bíi nǹkan tí mo dárúkọ yìí. Tó o bá rí bẹ́ẹ̀ yín tẹ̀mí pardon me please. Àwọn old saying ni wọ́n fẹ́ràn ìfà bíi mo ṣe mention rẹ̀ yẹn. Tó o bá rí bẹ́ẹ̀ ẹ forgive me ẹ jọ̀ọ́, but àṣà tí wọ́n máa ń dá tẹ́lẹ̀ nìyẹn. So ó possible pé ìfà yẹn tó fẹ́ náwó fóbìnrin, àmọ́ ṣé bí ọmọdé wá ni, bí èèyàn tó súnmọ́ ẹ pẹ́kẹ́pẹ́kẹ́ ni? Ṣé bí èèyàn tó súnmọ́ ẹ pẹ́kẹ́pẹ́kẹ́ ni? Bẹ́ẹ̀ kọ́. Àbí ṣé one chance, ìwọ tó rí one chance, ó kàn ló sáré débẹ̀, ó mọ̀ kó máa yọ ẹlẹ́sẹ̀ lẹ̀. Bó yọ ẹlẹ́sẹ̀ lé ni ó ṣe ẹlẹ́sẹ̀ lẹ̀ lọ́la bíi tèyí tá à ń wí. Èwo làbúrò wá ṣe nǹkan tó jẹ́ wípé ó máa dójú ti àwọn ará àwọn ẹbí. Ìwọ tó bá wà níbẹ̀ tí kíní máa ń dùn mẹ́ because àwọn míì ó ní máa ń dùn mọ́ àwọn irú kíní bẹ̀yẹn. Ìwọ tó bá jẹ́ pé irú kíní burúkú yìí ń dùn mẹ́, dákun torí ìtọ́lọ́run jáwọ́ ń bẹ̀. Tó bá jẹ́ pé àjò ni àwọn tó ní kó lọ mọ́ ṣerú nǹkan bẹ́ẹ̀, tó bá ṣẹlẹ̀ wọ́n á kọ ìdá sí ẹ. Tó bá jẹ́ pé gúrùpù ni àbí kákọ́sì ni, tán bá ti gbẹ́ ẹ mú, wọ́n á ṣe bí páwọn òrùmọ̀ ẹ mọ́ ẹ lórí yín. Gbogbo ẹ̀yin tó bá wà ń ta, tẹ́ bá ń desire irú nǹkan bẹ́ẹ̀, ẹ mọ̀ nǹkan tẹ́ bá máa desire. Ẹ mọ̀ jẹ́ kí urge yín mọ̀ control yín mọ́. Ẹ mọ̀ jẹ́ kí urge yín kó mọ̀ control mind yín mọ́. Ó délẹ̀ nísìnyí, ó wá dàbí àdáìnò. Ẹ wà careful ẹ̀yin òbí. À ń sọ níjọ́wọ́ mo type ẹ̀yìn kan dislike ẹ̀.
mo ní àtọdún ọmọ ọdún mẹ́rin kí mọ́ kọ́ àwọn ọmọ yín ní education akọ àtabo kẹ́tí mọ́ kọ́ wọn nítorí irú nǹkan bẹ́ẹ̀ wọ́n lè identify ẹ follow àwọn ọmọ yín ẹ mọ̀mọ́ tó wà too busy kí ni àwọn ọmọ yín wò kí ni àwọn ọmọ yín wò ní fíìmù ọmọ ọdún méje ó ní yẹ kí wọ́n bá ọmọ náà mí òótọ́ bàbá yẹn la rí bá wí jù ó yẹ ká bá àwọn òbí àwọn ọmọ yẹn wí àti 7 years ago ojúgo ti àwọn òbí àwọn ọmọ yẹn ojú òtí òbí àwọn ọmọ yẹn àti 7 years ago wọ́n ti ń nàgẹ̀rẹ̀ ọmọ yín ẹ̀ sì mọ́ ọmọ kékeré kí ni ọmọ yẹn ń wò kí lẹ́yìn náà wò ló lára ní ojú ọmọ yẹn báwo ni ìyá àti bàbá ṣe ń treat ara wọn níwájú àwọn ọmọ inú irú yàrá wo lẹ̀ ń gbé ṣébi tẹ́ bá ti ń ṣe àwọn ọmọ yín wò yín ẹ mọ̀ mọ̀ sùn ẹ mọ̀ sọ pé ẹ mọ̀ fà àwọn ọmọ kalẹ̀ pé wọ́n adọ́tì wọ́n ti kọ́ wọn wọ́n ti ṣe kíní rárá kí lọ ọmọdé mọ̀ mẹ́wàá and more than ọmọdé mọ̀ thousands ọmọdé mọ̀ millions a mọ̀ pé nǹkan tó ṣe yìí ó bad ẹ̀yin tèmi nǹkan tó fẹ́ kẹ́ ṣe ni pé ẹ cross check ara yín pack up ẹ wò nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ilé yín this is a good idea you understand kí ẹ máa mount CCTV ó dáa is a welcome idea ìyẹn ó mọ̀ nǹkan táwọn ọmọ yẹn go through ìyẹn tètè lè correct wọn anybody tó bá wà ń ta know that every day is for the thief one day is for the owner kí ilẹ̀ mọ̀ wá mọ́ bá èèyàn ojú wa ṣe kékeré ó wà mọ́ sọ I know ó mà ṣe o omi yín ká bàbá Ìjẹ̀ṣà ó mà ṣe o now what next because it's all over what is the way out I don't know is it over how is it going to come out of this how is it báwo ló ṣe fẹ́ kúrò níbẹ̀ báwo ló ṣe fẹ́ bọ́nú ẹ̀ ó ti kú ohun títò nìkan eléyìí nìsín ó ti embarrass the whole of everybody in Nigeria ó ti embarrass the whole of ọkùnrin ní gbogbo àgbáyé ó ti embarrass the family ẹ̀ jù ó tún embarrass àwọn ọmọ ẹ̀ ó embarrass ìrandíran rẹ̀ because àwọn a máa sọ títí ráyéráyé ni ẹ̀yin tẹ́ ń gbọ́ mi ẹyẹ mọ búyàn anyhow because nítorí pé kí ni ìjọ títí tí ẹ bá dé wàá wá flashback wàá wá sọ pé àbẹ́ ìbú tí mo búnjọ yẹn ni àbẹ́ ìpàtẹ́kì mi ni ẹ jẹ́ ká mọ̀ dẹ́ńlẹ̀ tíjà bá dé mo tún fẹ́ẹ́ fẹ́ ilé tún bọ́ síbòmí tíjà bá dé láàrin àwọn èèyàn ẹ mọ̀ nǹkan tẹ́ máa dá sí ṣé ẹ̀yin ò rí pé good example nísìn ni àwọn ìjà míì tó ń ṣẹlẹ̀ láàrin àwọn èèyàn ẹ rí pé good example ló ń jẹ́ fún yín wọ́n wá lọ sẹ́yìn wọ́n wá lọ parí ẹ̀ ẹ wá rí wọn gbangba sójú òtìyìn àti nǹkan tẹ́ ẹ sọ lẹ́nu ẹ jẹ́ ká mọ̀ nǹkan tá a máa sọ. This is On Point by 2 using my words to help others. Bye for now.